a ti gbà a máa bẹ̀rẹ̀ ètò ìmọ́tótó lóṣooṣù lẹ́nu. Ìsàgọ́gbọ̀ fún ààrẹ táìmù ni wọ́n máa mú sí ìjọba ìlọ́ọ̀tì òfìṣàlì. Sọ ara àpótá máa ṣe láti bẹ̀rẹ̀ ètò ìmọ́tótó ìlú náà mọ̀ pé àwọn ọmọ tó máa ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tó fi kérò a máa provide wọn, a máa pèsè fún wọn àwọn ike tó máa fa tó ìdáníké ìdálẹ̀ nínú àwọn ọkọ̀ wọn ṣe. Ọ̀rọ̀ fùkẹ̀fùkẹ̀ àti ọ̀rá that's nylon ọ̀rá. Ẹ bá sọ ọ̀yà lọ́jà èyí tí a ṣe torí ti wọn náà. Kò sí pé bí a tó wá fẹ́ gba èrè kan jẹ́ là ṣe ṣe. Ìgbà tá a ní àfẹ́ fùkẹ̀fùkẹ̀ lẹ́kọ̀ọ́ àwọn tí a rí tó jẹ́ èrè láàrin oṣù méjìlá bàbá mi. Tí bí àwọn èèyàn fi máa ń gba owó sí àkíyèsí náà lẹ́gbẹ̀ẹ́ sí fún wa. A fẹ́ bí àwọn ẹgbẹ́ káwọn èèyàn máa ń lò ó, wọ́n máa lò wọ́n. Èyí tó máa lò ó tẹ́ wọ́n lè lò tó lè máa lò lọ recyclables la fẹ́ kọ́ máa lò. But àkíyèsí pé wọ́n á fi máa pé owó lálẹ́ lórí ó bèbè ká máa pè mí tì pẹ̀lú àwọn fibra àtàwọn association wọn in the next few days. A máa sọ fún ọ pé ẹ wá orí pípẹ́ gbọ́dọ̀ kò rí fún. Ẹ má jẹ́ pé a ní pé a make storage nínú kẹ wá sọ wọ́n di ilé ìlú ẹ máa wọlé lára wọn lọ. So yẹ la máa ṣe. Ó kì í pé níbi ìbájà wípé àwọn lọ́mọ àwọn ń kó ìdọ̀tí àwọn tí ó kó sáà títì bọ̀ àwọn tó sanwó fún PSP wọn kò ẹ ṣe bá kíyèsí ẹ̀yìn lọ́wọ́ wa lórí ìjókòó ilẹ̀ mọ́ àwọn ọmọ àṣẹ tó ṣe lẹ́sẹ̀kẹsẹ̀. Ẹ tún sọ pa Oṣòdì ẹ mọ̀ pé àwọn bàbá wa ní ilé olówó pé bí ọgbà rere everybody wà wà rẹ̀. Èkó lè wá máa jẹ́. Èkó dàbí ìlú òyìnbó fáwọn ọmọ rẹ̀. Tó bá jí láàárọ̀ máa sọ fún ọlọ́run lọ́hùn tó fẹ́ lọ sí Èkó. Mo fẹ́ lọ máa gbélé. Kò lẹ̀ sí àrùn àrẹ ìgbà fún wọn ò ní dá ilé ohun tó wà lẹ́kọ̀ọ́ yìí. Wọ́n lè máa gbé láyọ̀ ọ̀dà ní Mùsùlùmí láti kó àmọ́ wọn dáadáa àwọn aráàlú àtàwọn ṣé kò fẹ́ rí? Àwọn ẹja. Ló bá ti ló fi dẹnu. Àwọn àtọ̀hún náà wà. So, Èkó, ọ̀nà máa ń pè ní pé tí wá ṣe dáadáa. Àwọn ìyàwó ẹ̀ wá, mo lò Èkó. Àwọn bàbá wa ní àwọn ìlú Èkó. Àwọn ìwà lọ́sọ́ máa lọ sábòdò, wọ́n máa lọ sí àwọn ọmọ náà gbòòrò. Ọkọ̀ wá ní ìlú tó wá sí Èkó wà ní ọ̀tún ṣe. Ẹ̀wọ̀n àwọn máa ń sọ àwọn solutions. Ẹ̀kọ́ ni tí mo sọ̀rọ̀ tí mo dúpẹ́ lọ́wọ́ ìjọba àwọn èèyàn wọn understand ní dúpẹ́ lọ́wọ́ tí níye nǹkan tí kò àtàwọn ọmọ rẹ̀ kó tó yẹ lè máa on a daily basis tí ẹ̀kọ́ bá rẹ̀ rà báyìí. As in every day wọ́n kó lọ. Kọ́rẹ́jọ́ bá sì dáhùn tí kò. Ọ̀nà àdìsọ̀. Ní kí ẹ náà wá sí mo tẹ́ ìbá ní kọ̀kẹ́ fẹ́ ṣe lẹ́yìn tẹ́bí ní kí lè máa ṣe tẹ́ ìbá ní kọ̀kẹ́ fẹ́ wá ṣe lẹ́yìn ẹ máa sọ ní tó dọ̀tí kalẹ̀ ẹ máa sùn ẹ máa já báàgì ẹ máa gbówó bọ̀t máa ń fi omi dáná ìjọba Yorùbá láti kọ́lé láti kọ́
àwọn enforcement àtẹ̀bádẹ́wò wọ́n dínkù àwọn aláàbíjú àgbàrá òjò kò lóògùn nílé wò so tẹ́ ìjọba lẹ́yìn ìtọ́ tí ò bá jẹ́ ní mínísítì kíákíá ẹ̀yìn ìjọba wọ́n àpẹẹrẹ wọn láti wọ́n ti wọ́n ẹ bá mọ̀ ẹ̀ẹ́sẹ̀kẹsẹ̀ láwọn ẹ̀fọ́sẹ̀ fún noise pollution àtẹ́bà wà ní ìjókòó àti sọ́dẹ̀lẹ̀ lọ káà lè má sọ àwọn ilé ìjọsìn àwọn ilé àwọn òkùtì àwọn ilé òkùtì àwọn ilé ìwé àwọn onífàṣádà àwọn alágbègbè náà tó máa tàwọn sọ́kọ́ máa pariwo sáwọn èyí tí tó máa bọ́ sínú ọjà tó máa ṣe tó wá fẹ́ so ara ìwà tí ò jẹ́ ká bá lọ ọmọ ìwà àbí náà so sábà ní ìjọsìn ìlú láti ṣe wọ́n máa gbé mẹ́ga fún ọmọ ojú bẹ́ẹ̀ ni so àwọn aláma kẹ́kọ̀ọ́ wà tí ò dá àwọn aláma òfin wọn pé tó ẹ lè gbé ìwé mímọ́ kí wọ́n fi báwọn èèyàn sọ̀rọ̀ wọ́n báyìí kó ní ẹni kejì wọn lára bí ọ̀pọ̀lá síbà bí èyí ò léwu don't take convenience with your own conduct àlè jáwọ́ ẹ̀ náà wọ́n ti sọ̀rọ̀ ó ti sún wọn wọ́n ti pariwo ó ti sún wọn wọ́n ti complain ká burú ó ti sún wọn tó kì í kó sùn àwa àwọn olè ní kọjọ́ a máa ṣiṣẹ́ ìdàgbà máa ṣe lórí a máa ṣe àṣeyọjú ìdáwọ́ ọ̀rọ̀ àwọn bolar boys náà òfin àti náà tó pass 2017 ti bá àwọn bolar boys lé and every day ojoojúmọ́ là á kó wọn là á destroy àwọn ọkọ̀ tó ń lò ojoojúmọ́ níbi tó ṣe kó máa ṣe kó lè ṣe kó lè ra fọ́tò and the task force tó kó wọn á lè ní dúró yìí lọ so ẹ ṣe ìwọ́n ni. So when they arrive at the facility, everything is there. The doctors are waiting, the nurses are waiting, and the records are there so that there's a smooth movement of patients across our ecosystem. This will also remove this incessant problem that we have of ambulances driving from one facility to another looking for a bed for a critically ill patient. All this will be eradicated by the implementation of SHIP. A ti gbà pápá bẹ̀rẹ̀ ètò ìmọ́tótó lóṣooṣù lẹ́nu. Ìsàgbọ́ngbọ̀n fún ààrẹ táìmù ní wọ́n máa mú sí ìjọba ìlọ́ọ̀tì òfìṣàlì. Sọ ara àkọ́tà máa ṣe láti bẹ̀rẹ̀ ètò ìmọ́tótó yẹn ní ọ̀nà pé àwọn ọmọ tó wa ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tó fi kwérò àbá provide wọn àbá pèsè fún wọn àwọn igi tó máa fa tó ìdáníké ìdálẹ̀ nínú àwọn ọkọ̀ wọn ṣe ọ̀rọ̀ fùkẹ̀fùkẹ̀ àti ọ̀rá that's nylon ọ̀rá ẹ bá sọ ọ̀yà lọ́jà èyí tí a ṣe torí tí wọn náà kò sí pé bí a tó wá fẹ́ gba èrè kan jẹ́ là ṣe ṣe ìgbàta ní àfẹ́ fùkẹ̀fùkẹ̀ lẹ́kọ̀ọ́ àmọ́ tí a rí tó jẹ́ èrè láàrin oṣù méjìlá bàbá mi tí bí àwọn èèyàn fi máa ń gba owó sí àkíyèsí náà lẹ́gbẹ̀ẹ́ sí fún wa a fẹ́ bí àwọn ẹgbẹ́ káwọn èèyàn máa ń lò ó wọ́n máa lò wọ́n èyí tó máa lò ó tẹ́ wọ́n lè lò tó lè máa lò lọ recyclables la fẹ́ kọ́ máa lò but àkíyèsí pé wọ́n á fi máa pé wọ́n lálẹ́ lórí ó bèbè bá máa pè mí tì pẹ̀lú àwọn fibra àtàwọn association wọn the next few days a máa sọ fún ọ pé ẹ wá orí pípẹ́ gbọ́dọ̀ kò rí fún ẹ má ti gba ní pé ahmed storage ìlú kẹ wá sọ wọ́n di ilé ìlú ẹ máa wọ́n mi lára wọn lọ so yẹ la máa ṣe. ó kì í pé níbi ìbájà wípé àwọn lọ́mọ wa ń kó
ìdọ̀tí àwọn tí ó kú sáà títì bọ̀ àwọn tó sanwó fún PSP wọn kò ẹ ṣe bá kíyèsí ẹ̀yìn lọ́wọ́ wa lórí ìjókòó ìdẹ̀kùn àwọn ọmọ àṣẹ tó ṣe lẹ́sẹ̀kẹsẹ̀. ẹ tún sọ pa Oṣòdì ẹ mọ̀ pé àwọn bàbá wa ní ilé olówó pé yọba rèé everybody wà wà rẹ̀. Èkó lè wá máa jẹ́ Èkó dàbí ìlú òyìnbó fáwọn ọmọ rẹ̀ tó bá jí láàárọ̀ máa sọ fún ọlọ́run lọ́hùn tó fẹ́ lọ sí Èkó fẹ́ lọ gbélé kò lẹ̀ sí ara rẹ̀ ìgbà fún wọn ò ní já ilé tó wà lẹ́kọ̀ọ́ yìí wọ́n lè máa gbé láyọ̀ ọ̀dà ní mùsùlùmí láì kó àmọ́ wọn dáadáa àwọn aráàlú àtàwọn ṣé kò fẹ́ rí i. Àwọn ẹja. Ta ló bá ti lóbi dẹnu? Àwọn àtọ̀hún náà wà. So, Èkó, ọ̀nà kan pè ní pé tí wá ṣe dáadáa. Àwọn ìyàwó ẹ̀ wá, mo lò Èkó. Àwọn bàbá wa ní àwọn ìlú Èkó. Àwọn ìwà lọ́sọ́ máa lọ sábòdò, wọ́n máa lọ sí àwọn ọmọ tó gbòòrò. Gbogbo wa ní ìlú tó wá sí Èkó wà ní ọ̀tún ṣe. Ẹ̀wọ̀n àwọn máa ń sọ àwọn solutions. Ẹ̀kọ́ ni tí mo sọ̀rọ̀ tí mo dúpẹ́ lọ́wọ́ ìjọpọ̀ àwọn èèyàn wọn understand ní dúpẹ́ lọ́wọ́ tí níye nǹkan tí kò àtàwọn ọmọ rẹ̀ kó tó yẹ ní máa on a daily basis tí nǹkan bá rẹ̀ rà báyìí. As in every day wọ́n kó